Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Comrade Dare Adéṣọpé tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ Oòduà People's Congress Reform tí a mọ̀ sí OPCR. Lórí ọ̀rọ̀ Oòduà Nation tẹ́ mẹ́nu lé, agitation fún Oòduà Nation ò lè kú àfi tá bá tó gbà. Toró ní nǹkan tó bí ká ní kò sí ìyà a lè má ronú lọ síbẹ̀, bọ̀ ìnilára yẹn ti pọ̀ jù, ìyà yẹn ti pọ̀ jù, òun la fi ronú débẹ̀. Níwọ̀n ìgbà tá dẹ̀ ti ronú débẹ̀ yẹn, nǹkan tó lè dá dúró ni pé bóyá ìyà yẹn dáwọ́ dúró àbí ìnilára yẹn kúrò ńbẹ̀, ṣùgbọ́n kò lè kúrò ńbẹ̀. And in as much tí ò fi lè kúrò ńbẹ̀ yẹn, Oòduà Nation yẹn àfi tá bá gbà náà ni. Sẹ́rí, èmi ò kí ń sọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́. Mo máa ń fẹ́ láti máa sọ nǹkan bó ṣe rí, bí mo ṣe mọ̀ bó ṣe rí, bí mo ṣe mọ̀ bó ṣe yẹ kó rí. Ó ti pẹ́ tí mo ti máa ń sọ wípé mi ì mọ ìgbàkígbà tó lè jẹ o, ṣùgbọ́n a máa gbà á. Tí èèyàn kan bá sọ fún wa pé ọ̀la la máa gbà o, ọ̀túnla ni o, irọ́ wọn ń tanra wọn ni. Ìgbà tí àkókò yẹn Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀. But Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá ran ẹnikẹ́ni lọ́wọ́. Àwa fúnra wa náà la máa dìde, la máa ran ara wa lọ́wọ́, torí èèyàn lọ́lọ́run máa ń lò fún èèyàn. So gbogbo ipa tí gbogbo wa ń kó lórí ẹ̀ náà ni gbogbo wa máa kó, tí gbogbo wa máa dákẹ́. Tá bá tẹpá mọ́, tá tẹra mọ́ bá ṣe ń ṣe lọ yìí. Ẹ mọ nǹkan tí Biden sọ fún àwọn ará Afghanistan. Ó ní wọn ò fẹ́ jà fúnra wọn, wọ́n wá àwọn tó máa gbèjà wọn, tó máa jà fún wọn. Tíyàn bá ń jà fún yàn, ó ń náyàn lówó, ń náyàn lẹ́mìí. Àwọn Americans mọ iye táwọn ń run síbẹ̀, wọ́n dẹ̀ mọ iye àwọn sójà wọn náà tó ń kú síbẹ̀ náà, ṣe wò pé kí wá lè rí agbowó káwọn pàápàá. So tá bá kàn káwọ́ gbéra, tá kàn wò pé bóyá àwọn UN ń bọ̀, àwọn Americans ń bọ̀, àwọn British ń bọ̀, àwọn kinigbá ń bọ̀, àwọn Germans ń bọ̀, à ń tanra wa ni. Nígbà tí àwa fúnra wa bá ba débì kan ni wọ́n á rí pé bó ṣe ń lọ yìí ó ti tákòkò tó yẹ káwọn náà káwọn ranjú mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn ni wọ́n á tó ṣẹ̀ tó kọ́ mi. And kò dẹ̀ yẹ ká sinmi, torí ìnínilára yẹn ò tí ì dúró. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ l'Ékòó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n pàṣẹ láti Àbújá kí àwọn ọlọ́pàá kankan wọnú ìlú wa láì sọ fún gọ́vnà state yẹn. Gọ́vnà yẹn tún lọ síbẹ̀, wọ́n tún gbó lẹ́nu. Gọ́vnà yẹn tún sọ débi pé àwọn ọlọ́pàá tó wá, CSP tó ń rán wá, kò tún report sọ́dọ̀ commissioner of police tó wà ní Lagos state kan tó lọ máa take action nílùú tó lọ́ba tó níjòyè. Ṣé ti di pé wọ́n kàn fọ lágbára lójú ni? But torí àwọn gọ́vnà wa náà kì í ṣe nǹkan tó yẹ kán ṣe, wọ́n máa kọ́ ọlọ́pàá kiri. Ọlọ́pàá tẹ̀ ń kó kiri tó yẹ pé tó ń bá rọ̀gà wọn máa bẹ́rí yín. Irú ká ní ó mú irú àwa ń sìn ìyàwó OPC reform, ó mú wa dání pé ẹ̀yin náà ẹ wà nú àwọn aláàbò, ẹ wà náà ẹlẹ́. Irú àwọn yẹn ìgbájú fọmọ láti sáré bá wọn, àwọn gùn ní dúró. Gbogbo àwọn tó kó pamọ́ tán jáde ẹ̀ síbi kan yẹn, gbogbo wọn la máa bùsọ lẹ́yẹ kankan. La máa sọ fún wọn pé kán lọ pe ọ̀gá wọn wá kó wá gbà wọn bí pé sẹ́yìn lẹ́ràn wọn ṣẹ́. Wá wọnú state, ó tún bá gọ́vnà state, ó tún bá argue. Gọ́vnà yẹn ni kò ṣe nǹkan tún ló lè ṣe. Wọ́n dẹ̀ rán iṣẹ́ dé tòrútòrú, wọ́n rán ẹ pé kó lọ tọwọ́ bọná, ó dẹ̀ wá tọwọ́ bọná yẹn. Ṣé ó yẹ kán jẹ́ kó kúrò ní state yẹn? Ṣé ó yẹ kán ti kán lọ́gbọ́n? Nǹkan tá fi ń sọ nìyẹn pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àwọn leaders wa ló kàn ń dùn mí fún, torí mi ì mọ ojú tán fi ń wò ó. Kò ń ṣe ìgbà tí eyín bá kún ẹnu, bó jẹ́ méjì ló wà níbẹ̀ tó bá ti lè san egungun, àwọn Yorùbá sọ pé ó ti wà pa. But èròǹgbà gbogbo wọn ni pé mo fẹ́ ṣèjọba lórí large population Nigerians yẹn, population tí ò pè wa. Ẹ wo bó ṣe ń ràn nílùú yẹn, democracy gbogbo ọlọmọ pé game of numbers ni. Kò sí ìbò tá fẹ́ di ìlú yẹn tí ò bá ní bánú, tó yẹ pé kò ń ṣe àwọn ará bí yẹn náà máa mókè. Lórí ọ̀rọ̀ pé wọ́n pín ìpínlẹ̀, wọ́n kún wọn láwọn pọ̀ jù wá lọ. Lórí ọ̀rọ̀ pé èèyàn wà ń pínlẹ̀ wọn, wọ́n léèyàn jù wá lọ. Níbo la ti wá fẹ́ gbà ṣe election, la fẹ́ gbà dìbò tá fi máa tayọ jù wọ́n lọ. Èdè wa rèé kò bára mu, ìwà wa kò bára mu. Kí ló dé tó ní kálukú máa lọ́ ń lo ẹ̀? Gbogbo èròǹgbà wọn náà ni pé bóyá bọ́n ṣe mú Sunday Igboho tán ti mọ́lé yẹn o,
ọ̀rọ̀ Oòduà nation yẹn ó ti dúró. But inú mi dùn pé oríṣiríṣi lọ́tún lósì náà làwọn èèyàn yìí ń sọ, bó tiẹ̀ jẹ́ pé wọ́de yẹn kò lọ kò dàbí mọ́, ṣùgbọ́n àwọn èèyàn yìí ń sọ, àwọn èèyàn ò dákẹ́ lọ́tún lósì. Tá a bá dẹ̀ ti dákẹ́ ńjọ́kanjọ́kan, nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ lórí àárín yẹn, because gbogbo ìtàwọn leaders wa ń lò pé ká restructure ìlú yẹn. One, Hausa ò ní restructure ìlú yẹn torí kò lè pay wọn. Owó tiwa òun náà fi ń tún ọ̀dọ̀ tiwọn ṣe. Gbogbo creation of states tó ń ṣe, wọ́n dá ìpínlẹ̀ sílẹ̀. Àwọn ìpínlẹ̀ tó ń dá sílẹ̀ tí ó wà viable, ìpínlẹ̀ tí ó lè sanwó àwọn òṣìṣẹ́ wọn tẹ̀ ń dá sílẹ̀. Ìpínlẹ̀ mélòó ló wà nílẹ̀ Haúsá tó lè tọ́ bùkátà wọn? Owó tó ń gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní kúkú wọn fi ń rọ́nu state wọn náà. Ẹ wá rò pé àwọn abẹ́ẹ̀ náà máa fẹ́ kẹ́ restructure àwọn tó ń ní nǹkan kan tó fẹ́ fi tún àdúgbò tí wọ́n ṣe. But bá ṣe jọ wà pọ̀ yìí tó ń mú wa lẹ́rú, òun ló dùn mọ́ wọn nú. Wọ́n fi wò pé ẹ̀yin ẹ fẹ́ bọ́ ẹ̀ ní bọ́ọ̀nù ìtẹ́ kò sí. Àwọn kan dẹ̀ máa ń sọ pé àwọn born to rule pé kò sí nǹkan kan táwọn fẹ́ ju káwọn ṣáà máa jẹ gàba lé wa lórí, kọ́ máa jẹ gàba lé wa lórí. But wọ́n ti wá rí i pé àwa Yorùbá gan owó la mọ̀. Àwọn leaders wa owó la mọ̀. Lórí ọ̀rọ̀ olóṣèlú tẹ́ mẹ́nu báyìí, àánú àwọn olóṣèlú wa ní ilẹ̀ Yorùbá, àánú wọn máa ń ṣe mí. Torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn, èso inú ẹ̀kú ni. Torí ìjẹkújẹ, torí olè, torí ojú kòkòrò, òun dẹ̀ ló fà á. Tíyàn bá ń ṣe nǹkan tí ò bá tẹ́ mi lọ́rùn, màá dẹ̀ yẹ̀bá, màá kúrò ńbẹ̀ fún. Ṣùgbọ́n bíi tiwọn kọ́. Oríṣiríṣi wọn náà mọ̀ pé nǹkan tó ń wà ń ta tó ń ṣẹlẹ̀ yìí o, pé kò dáa o. Ìmí tí ẹ máa jáde, ìmí ìsọnù wọn, àwọn senators tó sọ̀rọ̀, members rep tó sọ̀rọ̀, state assembly tó sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tán sọ tí ò múlẹ̀, ṣe bí wọ́n á dẹ̀ yẹra fún wọn, wọ́n á dẹ̀ fi wọ́n lẹ̀ pé ẹ wo ọ̀nà tẹ́mi fìpa lè gbà ṣe kinní tó da òun lè léyìí o. Mo dẹ̀ ń má bá wa, mò ń má bá wa, ẹ̀ ń da gbogbo ẹnu. Àwọn èèyàn mi ló dẹ̀ ń kú ìyà ló ń jà àwọn èèyàn rí. Mi ò lọ́wọ́ sí nǹkan tẹ́ ń ṣe mọ́, mo yọ pá mi, mo yọ ọ̀sẹ̀ mi, ẹ máa bá lọ, ẹ máa ṣe lọ. But torí ìjẹkújẹ táwọn náà rí ń bẹ̀, wọn ò ní fẹ́ kúrò ń bẹ̀, wọn ò ní fẹ́ ṣe irú ẹ̀. Irú èmi ń sìn gbà tó di pé OPC ṣe nǹkan tí ò tẹ́ mi lọ́rùn, tí mo dẹ̀ ń wò pé ọmọlúwàbí lèmi náà, mi ò ní bára mi lórúkọ jẹ́. Mo dẹ̀ kúrò ń bẹ̀, ẹ̀dẹ̀bẹ̀ OPC reform, gbogbo àtàdẹ̀jọ́ ọmọlúwàbí adẹ̀ ń bá OPC reform di wa lọ. Ọlọ́run dẹ̀ ń gbà fún wa, dẹ̀ ń gbilẹ̀ sí. Ojoojúmọ́ là ń lékún, là ń lé sí. Ní tara, ní tẹ̀mí, ní towó, ní tàlàáfíà, ní ìlera, ní gbogbo ẹ̀ la fi ń lé sí, táàdẹ̀ ní pẹ̀dé láíláí. But àwọn ò lè ṣerú ẹ̀ torí nǹkan tó máa rí. Ká ní èmi náà fẹ́ torí owó ni, kò ní sí nǹkan tó ń jó OPC reform ní sí ìnáwó. Torí àǹfààní owó wà nílẹ̀ fún mi nígbà yẹn, owó wà tí mo lè jẹ, tí mo lè rí owó gidi nígbà yẹn. Ṣùgbọ́n mi ò torí owó kí n bọ ọmọlúwàbí mi jẹ́. Òun làwọn tó nífẹ̀ẹ́ mi tán dúró tì mí, tájọ́ ń ṣe náà fi dúró tì mí, torí wọ́n mọ̀ pé ẹni yìí olóòótọ́ ni, tested and trusted ni. Bọ́ èwo nu wọn lórí bẹ́ẹ̀, kò sí ìtorí ń bẹ̀ nu wọn. Wọ́n tó débẹ̀ náà máa lérí léka pé màá dogún, màá dọgbọ̀n, màá ṣe gbá, màá ṣàwo. By the end of the day tán bá débẹ̀ tán, wọ́n máa ń dìdàkudà sílẹ̀ ni. Àti ẹ̀mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, k'Ọlọ́run bá wa tún àárín yẹn ṣe ni. Ṣé wọ́n níbi táànú mi ti máa ń ṣe àwa tá jẹ́ Ọ̀yọ́, àwọn ọmọ Yorùbá tó ń fẹ́ jáde, tán láwọn fẹ́ di president, àwọn fẹ́ di ààrẹ ìlú yìí. Ó ní pé inú wọn ò kónú, wọn ò nífẹ̀ẹ́ ara wọn, wọ́n tún jẹra wọn lẹ́sẹ̀. Àwọn arábí tó ń bá tayò yìí, wọn ò ní nǹkan kan tó ń jẹ. Nǹkan tó ń jẹ náà nípò agbára yẹn, because ìgbàgbọ́ tí wọ́n ní pé ẹni tó bá lẹ́rú òun ló lẹ́rù. So wọ́n ti rí pé táwọn bá fi lè wà nípò agbára yẹn, gbogbo nǹkan àlùmọ́nì, nǹkan ọrọ̀ Nàìjíríà o, ìkápá àwọn ló wà o, àwọn á dẹ̀ lè máa ṣe bó ṣe wọ́n. Mo sọ fún yín náà pé ní ti state wọ́n pọ̀ jù wá lọ, state àwọn ìpínlẹ̀ wọ́n pọ̀ ju ìpínlẹ̀ wa lọ. Ọ̀rọ̀ iye òṣèlú tẹ̀lé ọ̀rọ̀ ìbò, wọ́n máa kà á ní nọ́mbẹ̀ tó bá pọ̀ jù náà máa gbé agbára fún nínú election. Bọ́n ṣe ń ṣe nìyẹn, kò sígbà kò sáwo ń bẹ̀, yàtọ̀ sí pé wọ́n tó fẹ́ fòjóró sí. So ẹni tó bá dẹ̀ wà ń kó agbára náà ló lè rójóró ṣe. Then ẹlẹ́ẹ̀kejì, bó tẹ̀ jẹ́ pé ilẹ̀ lásán náà ní tí wọ́n léèyàn tí wọ́n ní léńdẹ̀, bọ̀ wọ́n ti jẹ́ kó tún yé wa pé ní ti tèèyàn náà o, àwọn tún léèyàn tó pọ̀ ju tiwa lọ o. Àwọn táwa fẹ́ bá dìbò nìyẹn. Àwọn kan yìí rò pé èèyàn máa rotate ẹni, rotational government ni, tí a máa pín ní táwọn ẹ̀yà báyìí bá ṣe, ẹ̀yà báyìí á bọ́ síbẹ̀. Ká ní wọ́n fẹ́ rotate ẹni, ṣó yẹ kírú Àtíkù tún máa palẹ̀ mọ́ àti jáde fẹ́ election. Ibi tó yẹ ká ti mọ̀ pé wọn ò rotate kíni, tó bá lè bọ́ sọ́dọ̀ wọn kó tún bọ́ sọ́dọ̀ wọn náà fẹ́.
nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. But àwa dẹ̀ rí apínra wa yẹ́lẹyẹ̀lẹ, mélòó gangan nìbó wa ta tún wá pínra wa. But orí ìjẹkújẹ tí gbogbo wọn fẹ́ jẹ lọ́ tún jẹra wọn lẹ́sẹ̀. Nǹkan tí ó yẹ kí àwọn olóṣèlú wa ṣe ń sìn tó dẹ̀ káwọn ọmọ Oòduà ọmọlẹ̀ Yorùbá náà ká ṣe ni pé gbogbo àwọn tó fẹ́ jáde yẹn ká pè wọ́n jọ, ẹ lọ bára yín sọ̀rọ̀, ẹ lọ mú èèyàn kan ṣoṣo jáde láàrin èèyàn kan ṣoṣo yẹn ní ká wá pè jókòó. Àwọn nǹkan tá a iṣẹ́ tá a fẹ́ ọ̀nà ká wá sọ fún pé iṣẹ́ tá a fẹ́ rán ẹ̀rí ṣó máa lè ṣe, kò níṣó mẹ́ tó bá ti lè ṣe gbogbo àtìlẹ́yìn tó yẹ ká fún ẹ, àwa fún ẹ ní gbogbo ẹ̀, wà wá níṣó ń bẹ̀, gbogbo nǹkan tó bá gbà á dẹ̀ fi tì ẹ́ lẹ́yìn, àsápá wa lórí ẹ̀, mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á dẹ̀ agbáde yẹn fún wa. But wọ́n ṣe bẹ́ẹ̀, oníkálùkù ń jáde, oníkálùkù ń rìnrìn tiẹ̀. Ìbò èèyàn mélòó gangan ló fẹ́ dìbò, ọ̀nà mélòó gangan lè fẹ́ pínbò yẹn sí, tí gbogbo yín jáde tẹ́ ń pariwo pé ẹ fẹ́ di ààrẹ, ẹ fẹ́ di ààrẹ, ẹ fẹ́ di ààrẹ. Ẹ jẹ́ ká ro nǹkan tá à ń ṣe náà. Àwọn tẹ̀dẹ̀ ń bá fa yẹn ṣẹ́rù pé wọ́n mọ nǹkan tó ń ṣe ni, àwọn tó ń fẹ́ gbé fún yín tẹ́lẹ̀ tẹ́tún wá ń fún wọn ní ààyè tó máa fi lò láti má gba agbára yẹn fún yín. Ẹni pé kù díẹ̀ káàtó, k'Ọlọ́run nìkan ni kó bá kó sáwọn olóṣèlú wa nú. Ìjẹkújẹ ọ̀jẹ̀lú lèmi máa ń pè wọ́n, ọ̀jẹ̀lú ni wọ́n, torí kan tó débẹ̀ náà máa lérí léka àwọn máa ṣe gbá àwọn tẹ́bá lọ́wọ́ manifesto gbogbo wọn the same thing ni gbogbo wọn máa ń pariwo. Ẹ máa ṣe títì, ẹ máa ṣe omi, ẹ máa ṣe iléèwé, ẹ máa ṣe ẹ̀kọ́, ẹ máa ṣe ẹ̀kọ́. Ṣé ìlú àwọn ìlú òyìnbó nìyẹn kan ti máa jáde ń sin ló máa ní máa ṣe títì tán ti ṣe látàmú iye ọdún, àbí ni máa ṣe kó omi yín máa lọ, ṣé omi ń lọ ni, ṣé máa ṣe kí normal, ṣé náà ń lọ ni. Nǹkan tó yẹ kẹ́ máa fi kàǹpé ibi tó yẹ ká ti kọjá ìdànùdànù ká ti bọ́ síbòmíì, ibẹ̀ náà náà ìwà ọdọọdún òun dẹ̀ náà ń sọ, kọ̀ọ̀kan náà ni gbogbo wọn ń sọ lọ́dọọdún. K'Ọlọ́run ṣàánú wa pẹ̀lú wọn ni. So tó bá wù wọn kán gbọ́, tó bá wù wọn kán má gbọ́, ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ ara wọn, tó bá mọ̀ pé lóòótọ́ àwọn fẹ́ ní nǹkan ṣe. But wọ́n ṣe o, Oòduà nation táwa ń jà fún yín kò ní dúró. Nǹkan tó bá yẹ ká ṣe lórí ẹ̀ àyè máa ṣe lọ. Mo kàn sọ yẹn fún tàǹfààní ara wọn ni. So tó bá wù wọn kán gbọ́, kán pera wọn jọ, kán jókòó síbi kan, àwọn tó bá yẹ kó pè wọ́n, kán múyàn kan sílẹ̀. Kò ń ṣe kí gbogbo wọn jáde, àwọn bíi 4 5 kan máa jáde kẹ́ máa jà sípò kan nílẹ̀ Yorùbá wa yìí náà. Ìbò tí ò tó nǹkan kan ẹ̀ tún máa pín mọ́ra yín lọ́wọ́. Ń bolẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ ti Sunday Igboho máa jáde níbi tó wà ní, torí bẹ́ẹ̀ ò kì í ṣe ilé ẹ̀, àti pé àwọn tó ń ṣàdúrà fún àwọn tó tì lẹ́yìn wọ́n pọ̀ ju àwọn tínú wọn ò dùn sí nǹkan tó ń ṣe lọ. Àwọn dẹ̀kọ́ lọ́lọ́run tó dáa, wọ́n dẹ̀ fẹ́ wọ́n kọ̀ á kúrò níbi tó wà yẹn láìpẹ́ àti láì jìnnà. Ṣé ẹ mọ̀ pé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tíyàn milẹ̀ bẹ́ẹ̀, àwọn ìjọba náà wọ́n á fẹ́ wá bọ́ yẹn máa pààyàn yẹn lẹ́nu mọ́, tí wọ́n dẹ̀ ti ṣoríṣiríṣi pẹ̀lú ẹ̀ǹgbà yẹn tí ó gbà. Àmọ́ yẹn àwọn tán ti pè é, wọ́n ti fowó lọ lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣe yẹn, tí ó dẹ̀ gba owó yẹn torí ìfẹ́ tó ní sí àwọn ìyá rẹ̀. So orí gbogbo àwa tá à ń ṣàdúrà fún á gbé jáde kúrò níbi tó wà yẹn láìpẹ́ àti láì jìnnà ní agbára ti Ọlọ́run. Ìrírí ara rírí ayé ni, nǹkan tó débá lọ́wọ́lọ́wọ́ ń sìn ló tún ti wọ nóòtọ́ ẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ ń bínú ẹ̀ yìí wọ́n fẹ́ wọn kọ̀, ó ti kọ orúkọ ẹ̀ sínú ìtàn ilẹ̀ Yorùbá bó ṣe wà ẹ́, tí ó dẹ̀ ṣe parẹ́ mọ́. Inú mi wá dùn pé òun náà ò káàárẹ̀ ọkàn bí tó wà, kò ṣojo, ó yìí ń ṣọkan ọkùnrin, ó yìí ń fakin ṣe. Yẹmọ̀ pé àwọn kan sọ ń gbà tó bẹ̀rẹ̀ kí nìyẹn pé bọ́yọ́ ń jó ni àbí kìtì ẹ̀nà ló ń sọ. Wọ́n á ti rí nsìn pé akin lọ́mọ, pẹ́ń táwọn ń sọ ìpó mọ nǹkan tó ń ṣe. So orí gbogbo àwọn táwọn ń ṣàdúrà fún ta dúró tì, tájọ́ ń ṣe nǹkan tó wà ńlẹ̀ yìí, orí gbogbo wa gbé jáde. Olóòótọ́ ò kì í kú sípò ìkà, kò ní kú síbẹ̀ láṣẹ Èdùmàrè. Wọ́n yìí wọ́n aláàfáà máa ti lọ bá, wòlíì àti máa lọ bá, pásítọ̀ àti lọ bá, àwọn oníṣẹ̀ṣe àti lọ bá pé káwọn ṣe báyìí, káwọn ṣe báyìí, káwọn ṣe báyìí. Orí ẹ̀ ìṣẹ̀dá ẹ̀ ṣẹ́rí láyé yìí, belief tèmi
kò sí ẹ̀sìn kankan tó dáa jù kankan lọ. Àwa tá à ń ṣẹ̀sìn yẹn la dáa àbí la dáa, torí tá bá ní ká wò àìmọye aláwo oníṣẹ̀ṣe tó ti di àfà àbí tó ti di kìrìsìtẹ́nì, and àìmọye kìrìsìtẹ́nì tó ti di muslim àbí tó ti padà sínú ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ni àìmọye àfà alájì tó ti padà sínú ìṣẹ̀ṣe àbí tó ti padà sínú kìrìsìtẹ́nì. Bọ̀tẹ́ bá wádìí gbogbo wọn lọ, nǹkan kan wà tó pa gbogbo wọn pọ̀, òun là ń pè lọ́lọ́run. Mùsùlùmí ń pè ní Allah, ìyá olóyìnbó ń pè ní God. A fún lóríṣiríṣi orúkọ, kìrìsìtẹ́nì fún ní Jehovah, àwọn fún lóríṣiríṣi orúkọ. Ìyẹn wà ń bì kan tí gbogbo Ádámù kó wà ń bì kan. So ìyẹn gangan ló ṣe pàtàkì. Òun lè ní máa rọ̀ pé ìṣẹ̀dá ẹ̀, pé nǹkan kan ló ṣẹ̀dá ẹ̀ àti wáyé ẹ̀, nǹkan kan ló ṣokùnfà ẹ̀. Nǹkan tó ṣokùnfà ẹ̀ ni kò rọ̀ mọ́. Lọ́wọ́ yìí, ìgbàgbé aláàfáà, gbàgbé babaláwo, gbàgbé wòlíì, gbàgbé gbogbo wọn. Ìwọ fúnrara ìwọ àtẹlẹ́dá ìwọ àti ìṣẹ̀dá nìkan lẹ wà níbi tẹ́ wà yẹn. So ìṣẹ̀dá yẹn ni kò máa bá sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ pa gbọ́. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ èèyàn fi ń di ọkùnrin sí náà ni, kò lè ṣe kó má ṣẹlẹ̀ torí ìrìn àjò ayé tíyàn ń rìn. Bí mo dẹ̀ ṣe sọ, lágbára tí Ọlọ́run kò ní kú síbi tó wà yẹn. Mo ní ìgbàgbọ́, mo dẹ̀ ní ìdánilójú pé láìpẹ́ àti láì jìnnà ó máa kúrò níbi tó wà yẹn. Ṣùgbọ́n a kàn ní láti ṣọ́ra torí wọ́n á fẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ kan pé kó ṣe lòdì sí nǹkan tó wà nílẹ̀ yìí. Mo tiẹ̀ jẹ́rìí ẹni tí mo ní, ó túnbọ̀ gbọ́dọ̀ ṣọ́ra because wọ́n ní èṣù ní agbára kò ní ìgbàlà. Àwọn gẹ́gẹ́ bí mo ṣe sọ náà ni pé àwọn oríṣiríṣi èèyàn làwọn èèyàn kan tó ń fúnra rẹ̀ dídì lọ bá a máa ti ẹ́ lẹ́yìn, a máa ṣe gbá, a máa ṣàwo. Nígbà tó délẹ̀ tán ó pa òun dà. Láàárọ̀ ọ̀rọ̀ tí mo ló ṣẹlẹ̀ tí mo ní Oríyọmí Hamzat náà tó gbé jáde yẹn, ara àwọn kan tí wọ́n ń pariwo Oòduà Nation, irú àwọn yẹn náà tán bá wò wọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn fi taratara support Oòduà Nation yẹn, but later wọ́n kàn wí pé tó bá ń gbọ́ gbégbégbé tó bá bá wọn gbé náà fi join struggle yẹn. Wọ́n dẹ̀ join struggle yẹn tán sìn. Ṣé bóun náà pè wọ́n sí kinní tán fún wọn lówó kékeré tí wọ́n dẹ̀ ti ń yí òun padà. Ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ jà fẹ́ tọ́ọ̀lù tẹ wá ń torí owó kékeré tẹ̀ ń bara yín jẹ́, kọ́lọ́n bá tún lù yẹn ṣe. So mo mọ̀ kọ́lọ́n bá mi dúró tì níbi tó wà yẹn, ìṣẹ̀dá ẹ̀ orí ẹ̀ á yọ jáde níbi tó wà yẹn. Ṣùgbọ́n gbọ́dọ̀ ṣọ́ra torí wọ́n máa wá tán bá dẹ̀ bá sọ kó fi làákàyè kó fi ṣe. Gbogbo nǹkan tó máa sọ ẹlẹ́dẹ̀ àfèsì lẹ́nu. Gbogbo orí àwọn tàdé ń gbàdúrà fún abá jẹ́ kó tètè jáde kúrò níbi tó wà yẹn. Ó máa kúrò ńbẹ̀, olóòótọ́ ni kò ní kú sí ipò ìkà. Ó ti kọ orúkọ ẹ̀ sínú ìtàn Yorùbá. So nǹkan kí nǹkan tó bá wo oníkálùkù kó oníkálùkù ṣe, orúkọ yẹn kò sẹ́ni tó lè parẹ́ mọ́. Ẹ ṣe àtọkùn lórí ọ̀rọ̀ ààbò tẹ́ mẹ́nu lé yẹn. Ó ti pẹ́ tá ti máa ń pariwo ẹ̀ kó tiẹ̀ tó di pé ó débi tó dé. Wípé ọ̀rọ̀ ètò ààbò nílùú wa ó yẹ ká káràmásìkí ẹ̀ ká mójútó. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn. Kò ń ṣe fún àwọn agbófinró nìkan pàápàá, torí àwọn agbófinró mélòó la ní tán fẹ́ ká gbogbo ààbò, tán fẹ́ ká gbogbo àwa tá wà nínú ìlú tá jọmọ ìlú tá ní ìdààbò. So àwa fúnra wa náà tá jọmọ ìlú tá wà nínú ìlú náà, a gbọ́dọ̀ káràmásìkí ọ̀rọ̀ ààbò wa torí tó bá ṣẹlẹ̀ àwa náà ló máa kàn. Ṣùgbọ́n ibi tó wá dé ń sìn kò tiẹ̀ ṣe máa sọ toró ti burú jáì. Ó ti burú jáì. Ṣé ti gbọ́mọgbọ́mọ ni a fẹ́ sọ ni? Àbí táwọn tán fipá bá àwọn obìnrin wa sùn àtàwọn ọmọ wa sùn ni? Àbí tó lè tó ń jà wá ni o? Ṣé wá rí nǹkan tó tiẹ̀ wá ń dùn èmi jù nú ẹ̀ ni wípé a kàn ń pariwo Fúlàní Fúlàní Fúlàní. Èyí tá a fúnra wa tá jẹ́ ọmọ Oòduà tó yẹ ká jẹ́ ọmọlúàbí tá à ń fúnra wa tá à ń ṣe fúnra wa ńkọ́. Ìyẹn gan wà ń bẹ̀ lọ́tọ̀. Ó ní mo ṣe ń pariwo ńgbà kan táwọn kan pè mí tán fọ̀rọ̀ wá mi lẹ́nu wò, tí mò ń jẹ́ kó yé wọn wípé ọ̀rọ̀ ètò ààbò ní ká kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí. Kí ló di pé Fúlàní gbilẹ̀ tó bó ṣe gbilẹ̀ yìí?
làwọn Yorùbá ara wa fúnra ara wa náà múyàn tó ń fìyàn ṣògùn owó, tó ń pààyàn lọ́tún tó ń pààyàn lósì torí tara wọn nìkan. ṣèbírù kan náà ló ṣẹlẹ̀ lẹ́nu jẹ́ mẹ́ta tí Oríyọmí Hamzat gbé jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní threatening ẹ̀ lọ́tún tó ń threatening ẹ̀ lósì. báwo la ṣe kí n fi iná jó ara wa ká tó fi jó ọmọ ẹlòmíì? báwo lèèyàn ṣe máa ṣe nǹkan burúkú táwọn kan á dẹ̀ máa gbárùkù tí ń dì í, tá a dẹ̀ máa tún kọrin, tá a máa kì í, tá a máa yìn, tá a máa pọ́nlé bíi péyàn gidi ni wọ́n. àti ẹ̀ gbọ́ pé kó tó di pé wọ́n ṣe nǹkan burúkú yẹn táṣìírí wọn bò, táṣìírí ò tíì tú, a lè rò pé èèyàn gidi ni wọ́n torí àkínṣe adínúròdì àkínṣe ọlọ́run. bọ́n gbà táṣìírí dẹ̀ tú, tá a dẹ̀ rí bí kíní ṣe ń lọ, èwo ni kẹ́tù máa wá alẹ̀ mọ́ ẹni tó gbé ọ̀rọ̀ jáde. gbogbo àwọn tó dẹ̀ ń ṣe léyìí ó yẹ kó máa rò ó pé nǹkan tó ṣẹlẹ̀ tó bá yẹ pé àwọn ló ṣẹlẹ̀ sí ńkọ́, àbọ̀mọ́ àwọn ló ṣẹlẹ̀ sí, àbẹ́bí àwọn ló ṣẹlẹ̀ sí, báwo gangan ló ṣe fẹ́ rí lára tiwọn. so gbogbo àwọn eléyìí náà ṣé Oòduà nation wa ta tiẹ̀ ń pariwo tá la fẹ́ lọ yẹn náà, ṣebí ká là gba Oòduà nation yẹn, gbogbo orú àwọn wà báyìí náà máa kó wá náà máa kó ọ̀rọ̀ Oòduà nation yẹn. òun lèmi ṣe máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ ààbò pé ààbò a gbọ́dọ̀ mú ààbò wa, a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn. kó tó di pé ó débi tó dé rárá ni gbogbo orúwà pálapàla yìí ló ti ń ṣẹlẹ̀. òun náà dẹ̀ lóyìn ń lọ tó sì ń tẹ̀síwájú tí ò tí ì dúró yìí. so bí gbogbo wa bá ṣe máa dẹ́kun àwọn ìwà yìí ló yẹ kí gbogbo àjọ máa péjọ kájọ máa rò pé báwo la yẹ fẹ́ ṣe o, tọ́lọ́run bá gbàkóso tó gbàdúrà wa o, tó fún wa l'Oòduà nation, tí gbogbo orúwà burúkú yìí tí òfin ní máa gbilẹ̀ nínú orílẹ̀-èdè tuntun tá a bá láṣẹ fẹ́ dá sílẹ̀ yẹn. ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó gbọ́dọ̀ máa kọ gbogbo wa lóminú. so àwọn òbí àwọn ẹni tí kinní yẹn ṣẹlẹ̀ sí, Ọlọ́run á bá tù wọ́n nínú, Ọlọ́run á bá fòpin sí irú ẹ̀, kò dẹ̀ ń jẹ́ kí gbogbo akárí irú ẹ̀. but gbogbo àwọn tí wọ́n ń ṣe irú tó ń wúrú wà ìkàdẹ́ yẹn, k'Ọlọ́run bá kó sí wọn nú, kán lè jáwọ́. kò dìgbà tí wọ́n bá fèèyàn ṣe nǹkan kó tó di pé ó máa débi tó ń lọ. and púpọ̀ nú ẹ̀ṣẹ̀ ó wá ń jẹ́ ká máa rí nírìí wípé púpọ̀ nú àwọn tá a ti ẹ̀ wò pé wọ́n jẹ́ èèyàn jàǹkànjàǹkàn láàrin ìlú, àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn ó lẹ́gbìn, ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn ó lẹ́gbìn, tí gbogbo àdẹ̀ gbọ́dọ̀ mójútó ru kínní tí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. kò tí ẹ gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ yàtọ̀ sí pé wọ́n ń gbéyàn, wọ́n ń fìyàn gba owó, ẹ̀rí pé lè tún wá burú jáì débi pé wọ́n gbéyàn, wọ́n ń pààyàn, wọ́n ń lóyàn. nǹkan tó ń lò fún kò sẹ́ni tó mọ̀, bóyá fásìkì ni o, bóyá fún lọ́síwájú ni o, bóyá fọ́rọ̀ ni o, bóyá fowó ni o, bóyá fókìkí ni o, Ọlọ́run nìkan ló mọ̀ yẹn. bọ̀ ṣó tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti lo èèyàn, ọmọ ènìyàn? ìwọ tó lè mọ ọmọ ẹ kó lo ọmọ ẹ, tó lọ mọ ọmọ ọlọ́mọ, tó lọ ń lu ọmọ ọlọ́mọ fúrú nǹkan bẹ́ẹ̀ yẹn. èèyàn kan tó wá ń sọ̀rọ̀ ẹ wá ní kó níṣó, kó fò kó níṣó. ẹ lè ṣe nǹkan kan f'Oríyọmí Hamzat torí Ọlọ́run wà lẹ́yìn ẹ̀, gbogbo ayé wà lẹ́yìn ẹ̀, òkú ọ̀run gan dẹ̀ wà lẹ́yìn ẹ̀, torí nǹkan tó tọ́ tó yẹ òun ló ń ṣe. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa dúró tì. tó bá dẹ̀ ní ìdàtìlẹ́yìn kátìlẹ́yìn, tó bá rò pé ẹgbẹ́ OPC reform dí lè ṣe fún, kó má kọ̀, kó má wẹ̀yìn wò láti kàn sí wa. nǹkan kí nǹkan tá a bá lè ṣe láti fi dúró tì, àfi dúró tì. Ọlọ́run á túbọ̀ máa bá wa gbà fún. so lórí ọ̀rọ̀ ààbò yẹn mo ti sọ tẹ́lẹ̀, mo ní nǹkan tó yẹ kíjọba ṣe. kò yẹ kíjọba máa ní kí gbogbo àwọn tó ní ìbọn tó ní láísẹ̀nsì lọ́wọ́ kó máa dá ìbọn wọn padà. irú àkókò báyìí ló yẹ kí ìjọba gbogbo àwọn tó bá lórí ọ̀fẹ́ àti ra ìbọn kó fún wọn ní láísẹ̀nsì kan máa lò. ìwọ tó ń bọ̀ wá bá mi tó ló fẹ́ wá ṣe mí jàǹbá, ńgbà tó bá mọ orú nǹkan tèmi gan gbé dání, ìwọ gan wàá tún rò lẹ́ẹ̀kejì náà pé ibi tí mò ń lọ kí ni mo lè bá pàdé ńbẹ̀ o. bọ̀ torí pé wọ́n rí pé wọ́n ti mú àwa kan lọ́wọ́ dání sẹ́yìn, wọ́n wá tú àwọn kan lọ́wọ́ sílẹ̀, wọ́n wá ní kájọ máa jà. nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. and àwọn gómìnà wa náà wọn ò dẹ̀ ṣe dáadáa tó, because gbogbo gómìnà state kankan ni olórí ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ yẹn, but ipa wo làwọn gan kó? àwọn ló lágbára, ló lẹ́tọ̀ọ́ lórí ìpínlẹ̀ wọn, nǹkan tó bá dẹ̀ fẹ́ nípínlẹ̀ wọn ló yẹ kí wọ́n máa ṣe. so irú àwọn tó bá yẹ kí wọ́n pè jókòó kí wọ́n bá wọn sọ̀rọ̀ bí ààbò tó péye ṣe máa wà nípínlẹ̀ yẹn.